Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Kí ni orúkọ yín sà? Jimoh Badamasi lórúkọ mi. Iṣẹ́ wo ni ẹ ń ṣe? Mo ń ṣiṣẹ́ pẹ̀lú company Rubber Estate mo bá ṣiṣẹ́. Lórí ọ̀rọ̀ ìjínigbé eléyìí tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ Friday, kí ni ẹ lè sọ sí? Báwo ló ṣe débọlẹ̀ sí gbọ̀gbọ̀lẹ̀? Thursday mo ń bọ̀ láti Edo láti ibi iṣẹ́, mo ń lọ sí Ìbàdàn. Ọ̀gbà tá a débi forest tó wà ní Ọ̀gbẹ̀rẹ̀, àwọn inú igbó ọba tán gbin tíìkì àti mùlánà sí. Bẹ̀rẹ̀ ti fẹ́ káwọn armed gangmen yẹn wọ́n jáde wá sójú títí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn. So láti gbogbo ọkọ̀ dúró láti kọlura wa, multiple accident ló ṣẹlẹ̀ níjọ́ yẹn torí pé everybody ló bá lójijì. So wọ́n ṣàn láti wá ṣílẹ̀kùn mọ́tò wọn láti wọ́ wa jáde ńbẹ̀ láti. Wọ́n tó mélòó? Àwọn 5 ni wọ́n. Àwọn 3 gbé AK-47 dání. Àwọn 2 tó kù mú àdá lọ́wọ́ àti ọ̀bẹ. So wọ́n ṣe kó wa wọnú igbó lọ nìyẹn. Igbó tí wọ́n kó yín wọ̀ yẹn á tó bí ibùsọ̀ mélòó sí ibi tí wọ́n ti kó yín yẹn? Tá a bá wò ó, bí wọ́n kọ́kọ́ wá sí òtò bá bí ibùsọ̀ 3. Ọ̀bọ̀n ṣe wá ń bá tí ń rí pọ́kọ̀ ọlọ́pàá ń kọjá tí ń gbọ́ sáàrin ọlọ́pàá, wọ́n tún wá kó wa wọnú igbó sí. So ibẹ̀ la wá jókòó síta pẹ́pẹ́pẹ́pẹ́ bọ́dà ìgbà tó di bóyá bí aago kan òrùsá aago 12 sáago òkú òru, wọ́n tún láti kó wa láti bẹ̀ lọ síbi tí àwọn ọlọ́pàá ti padà wá gbà wá lẹ̀. Torí ká tó dé rẹ̀ ní àrìn tó bí wákàtí 3 sí 4 ká tó dé ibi táwọn ọlọ́pàá ti wá gbà wá lẹ̀ ní àná. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, àwọn wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbọ́n tán bá wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn kìíní pọ́sítà ń kówó sí wọ́n gbà, kí ọ̀dà tó wà lọ́wọ́ mi wọ́n gbà. So tán bá fẹ́ ká bá àwọn ẹbí wa sọ̀rọ̀ náà wá ń fún wa lẹ́rọ ìbánisọ̀rọ̀ wa pé ká fi pélé láti béèrè fún ransom tí wọ́n béèrè fún. Wọ́n mọ̀ pé mi àti arábìnrin jọ wá láti ibìkan náà ni. Lákọ̀ọ́kọ́ wọ́n ní ká mú 70 million naira wá, wọ́n béèrè lọ́wọ́ àwa méjèèjì. Ó jẹ́ kó yé wọn pé àgbẹ̀ ni mí, kò síbi tí mo ti fẹ́ rí, pé àgbẹ̀ ni mò ń ṣe, so kò mo fẹ́ rówó yẹn. Wọ́n ṣáàlá lọ wà ní. Nígbà tá a sá sọ̀rọ̀ pẹ̀lú pa ń bẹ̀ wọ́n padà láwọn ó gba 20 million naira, 20 million fáwa méjèèjì. Èló lẹ wá ti rí fún wọn kó tó di pé àti fún wọn lówó kankan tí iléeṣẹ́ ọlọ́pàá fi wá dóòlà ẹ̀mí wa. Á tó bí ọjọ́ mélòó, wákàtí mélòó lẹ lò lákàtà wọn? Bí 20 àti 4 ní 24 hours la lò lákàtà wọn. Torí wọ́n kó wa wọnú igbó yẹn níbi aago 4 ó kù díẹ̀ nírọ̀lẹ́. Ìyẹn ní ọjọ́ Àlàmísì tí ṣe Thursday. Àwọn ọlọ́pàá wọ́n ti wá gbà wá lẹ̀ ní nǹkan ó tún kù bí káago 4 tún lù náà làwọn ọlọ́pàá wá gbà wá lẹ̀ ní ọjọ́ Jímọ̀. Gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, iṣẹ́ wo lẹ fẹ́ rán sí iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà? Iṣẹ́ tí mo fẹ́ rán sí ilé ọlọ́pàá ó ní pé a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ wọn pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Torí ó dàbí ìgbà tá à ń wo fíìmù ni. Torí mi ò mọ̀ pé irú ẹ̀ lè ṣẹlẹ̀ ní Nàìjíríà pé ọlọ́pàá lè wá láti gbà wá sílẹ̀. Àmọ́ ẹyẹ ò tún wá jọ mí lójú nígbà tá a jáde tán láti inú igbó la wá rí agbẹ̀lẹ́gbẹ́ ọlọ́pàá tí wọ́n wá nítorí pé wọ́n fẹ́ wá gbà wá lẹ̀. Torí àwọn náà fẹ̀mí wọn wéwu ni láti wá gbà wá lẹ̀. Ìgbà mo jáde mo sunkún ni, nígbà mo rájú ọlọ́pàá wà. So a fẹ́ kí ìjọba bá rólé iṣẹ́ ọlọ́pàá lágbára. Torí a rí pé ìtọ́jú ò sí fún wọn, owó jẹun fún wọn kéré. Irú àtàn ṣe irúṣẹ́ yìí, ẹ̀mí wọn làwọn náà fi ilẹ̀, èèyàn làwọn náà. Ó yẹ kó ní ìrànlọ́wọ́ tíjọba ó ṣe fún wọn tí ó jẹ́ nǹkan ìwúrí fún wọn. Torí pé iṣẹ́ ńlá òní wọ́n ń ṣe o. Mo fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kí ròrí wa náà wá yàtọ̀. Torí ròrí tá a mọ́ rò pẹ̀lú àwọn ọlọ́pàá kò rí báwọn èèyàn ṣe ń rò. Iléeṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ takuntakun. Èèyàn lánà ẹ̀mí wọn filẹ̀ tán fi wá ń ṣiṣẹ́, tán fi ń gbà wá aráàlú là káàkiri. Tá a bá ti bá ní checking point tí wọ́n ti dá wa dúró pàdé, ká farabalẹ̀ ká dúró ká jẹ́ wọn wo tí wọ́n bá fẹ́ wò, kí wọ́n ṣe nǹkan tí wọ́n fẹ́ torí àwa aráàlú náà ni wọ́n fi wà ń bẹ̀. Ká sì mọ̀ sọ̀rọ̀ tí ò dá sí wọn. Torí mo ti wọ ọkọ̀ kan rí tán dá wa dúró yẹn táwọn èèyàn sọ̀sọ́kùsọ
ìgbà tọ́lọ́pàá ó padà wò tán ọta àbọn ni wọ́n bá nú ọkọ̀ náà lọ́ta àbọn tó pọ̀ gan tí ń pé wọ́n fi rán òun ṣẹ́ ni so kò jẹ́ kémi ó lè torí mi mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ tí mo ti rí pẹ̀lú ọlọ́pàá èmi ò sínú ẹni tí mo bẹnu àtẹnu ẹ̀ kébí tó kàn wá gbà wálẹ̀ ẹni tó jẹ́gbọ́n mi náà retired commissioner of police ni àbúrò mi náà wà lẹ́kọ̀ọ́ DSP òun náà ìṣọlọ́pàá so inú igbó tí ìjọba wa fi sílẹ̀ láì fi ṣe nǹkan kan ìjọba bá wọn ò lọ fi máa dáko tí ó jẹ́ àwọn àgbẹ̀ àdá ńlá tí wọ́n máa dágbé àbí wọ́n fún ilé iṣẹ́ láti máa fi dáko dẹ́mo wá ń bẹ IG àti commissioner police ìpínlẹ̀ Ògùn àti ti Èkó kí wọ́n lọ dá checking point ńlá kan lẹ̀ níbi ọ̀gbẹ̀rẹ̀ inú igbó náà torí gbogbo ìgbà ní irú ìṣẹ̀lẹ̀ báyìí máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ kì í ṣe pé lè lakọ̀kọ́ iṣẹ́ kì í ṣe bó ṣe máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ nìyẹn àmọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá bá wà ńbẹ̀ wọn ò ní láǹfààní láti máa ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe káàkiri yìí so Jimoh Gbàdàmọ́sí lórúkọ mi méjìdínláàádọ́ta 58.